ẹni tí ó bá ti kú kò ní àǹfààní láti wà lára àwọn ènìyàn mọ́. Ẹni tí ó bá ti kú a ò lè rí mọ́. Ọjọ́ tí àwọn èèyàn bá ń ṣe ayẹyẹ ìkẹyìn fún un gan, tí ó bá yọ sáwọn èèyàn lójijì, gbogbo ènìyàn á máa sá lọ fún ni, nítorí pé kò ń ṣe ẹni tó yẹ kó wà láàrin àwọn ènìyàn mọ́. Lẹ́yìn ikú ènìyàn, 90% àwọn tó máa post yẹ wọ́n ń ṣe nítorí nǹkan méjì: láti lè jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ pé ẹni báyìí ò sí láyé mọ́, àti láti lè jẹ́ kí péèjì tàwọn náà, àkáǹtì tàwọn náà kó lè trend, káyé lè mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn èèyàn tún máa ń fi ikú ènìyàn fi lógo. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà lálòmíì máa ń fi ikú ènìyàn kan tó kú fi trend. Ẹni tó jẹ́ pé ńgbà tó wà láyé post ẹ̀ rí, sọ̀rọ̀ ń pa ẹ̀ rí, ó béèrè fún ìrànlọ́wọ́, ràn án lọ́wọ́ rí. Ọ̀pọ̀lọpọ̀ bloggers ló máa post ẹ̀ lójoojúmọ́ lẹ́yìn ìgbà tó kú tán, ṣùgbọ́n nígbà tó wà láyé ó béèrè fún ìrànlọ́wọ́, ò ṣe fún, ò post ẹ̀. Báyé dẹ̀ ṣe rí gan-an nìyẹn. Gbogbo èèyàn tó wà láyé ni ó padà fi ayé lẹ̀ lọ́jọ́ kan. Gbogbo àwọn tó fi irọ́ wá ipò, gbogbo ẹni tó fi irọ́ àti àgàbàǹgebè fi kó ọrọ̀ jọ, gbogbo ẹ̀yin tẹ́ ẹ pọmọ nìkejì lẹ́kún, gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ wá fi irọ́ kó jọ yìí, mélòó lẹ́ padà kó lọ lọ́jọ́ tí ikú bá dé? Àwọn tó yẹ kó ràn lọ́wọ́ wá padà fi ikú rẹ̀ lókìkí. Lára nǹkan kan tó dẹ̀ ṣúọ̀ jù ni ikú wà. Ìgbà mìíràn gan ojú máa ń ti owó lọ́jọ́ tí ikú bá dé. Gbogbo ènìyàn ló ń bẹ̀rù ikú nígbà tí iṣẹ́ ọwọ́ wa ò mọ́. Kò ń ṣe gbogbo ènìyàn tó ń sunkún lọ́jọ́ téèyàn kú ni wọ́n ṣe nífẹ̀ẹ́ èèyàn. Ọ̀pọ̀ ènìyàn tó ń sunkún lọ́jọ́ téèyàn kú kìí ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe nífẹ̀ẹ́ èèyàn tó. Ọ̀rẹ́, má jẹ́ kí n tàn ẹ́ o. Tí nǹkan kan bá ṣe ọ́ tí wọ́n wá ní káwọn èèyàn máa gbàdúrà fún ọ, àdúrà orí social media lásán ni wàá máa rí. Ṣébi tí kálukú ti ń bá ìṣòro ayé rẹ̀ yí kiri ni á ti ráyè àti máa gbàdúrà fún ọ̀kan. Ìwọ ni kó de ṣòkòtò rẹ, ìwọ ni kó dira. Má tọwọ́ bọ ohun tó máa jẹ́ kó kúkú òjijì. Máa gbé ìgbésí ayé rẹ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́, nítorí kò sẹ́ni tó mọjọ́ tó kọ láti padà sọ́dọ̀ adániwáyé. Má lérò pé gbogbo ènìyàn tó ń ṣàdúrà fún nígbà tó nílò ìrànlọ́wọ́ làdúrà wọn dénú. Èyí wá dára kárí pé a gbé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe fẹ́. Alẹ́ ni ó bá ti kú tiẹ̀ ti tán. Nígbà tí a wà nínú ayé lọ́wọ́lọ́wọ́ báyìí, la ní àǹfààní àti gbé ìgbésí ayé tó dára. Ìṣẹ̀lẹ̀ ibi tí ó wá ṣẹlẹ̀ sí wa, táwọn èèyàn fi máa wá picture wa kiri láti lè post, Ọlọ́run jọ̀ọ́ má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa o.